Ọlọ́run má jẹ́ àṣòfò. Má jẹ́ àṣòfò. Rabbul alamin ọba tó ní wa má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Àmín. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté. Olúwa má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Ọlọ́run má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Ẹni tí ò rí ìyàwó fẹ́ ni ó fẹ́ tí ò ṣe déédéé pẹ̀lú ẹ̀ ó ṣòfò ó ṣòfò. Àfọlá kábàbólúwa mi. Kọ́ ọ má bàa ṣòfò kọ́ ọ má ṣòfò lọ́jọ́ alẹ́. Àdúrà ni ó ṣe kó o tó fẹ́ ìyàwó, àdúrà ni ó ṣe kó o tó lọ́kọ. Má jẹ́ àròfò, má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Ìbéèrè kí ni òbí ọmọ gbọ́dọ̀ yìí kó tó fi ọmọ rẹ̀ fún ọkọ? Ẹ ṣeun. Èyí tí òbí gbọ́dọ̀ ó gbọ́dọ̀ rí wí ọkọ ọ̀hún oníṣẹ́ lọ́wọ́. Ẹ̀ẹ̀kejì ó gbọ́dọ̀ rí wí ọkọ ọ̀hún ó jẹ́ olùsìn lọ́hùn ìyó gbọ́ lọ́hùn. Ó máa ṣe tó wọlé ní ìsìnkú ọ̀la lẹ́ra lẹ́yìn ẹ̀kọ́. Ẹ̀kọ́ ò lè pa mí alẹ́ yìí ọmọ bíi mẹ́jọ. Kí ló wí? Sọ́sì pẹ̀lẹ́ sí mi. Ẹ̀tọ́ ayasọ́kọ ẹ̀tọ́ ọkọ sáyé. Ó gbọ́dọ̀ mọ̀ fún ìyàwó ẹ̀ lówó jẹ lásìkò pàápàá jùlọ ìrìnsí ẹsẹ̀ wọn bó ṣe wọlé àti bó ṣe. Àní mi ò ṣe mọ́ sẹ́ẹ̀. Ọ̀rẹ́ pé mo ti bọ́ fọwọ́ ẹ̀lẹ̀ mo ti bọ́ fi mọ́. Wo títí lè bàbá mi bá gómìn tán ní ìsè. Mo wá sanwó lé àbá rẹ inú wọn fi gbà ọ́. Tóbìnrin ọ̀wà jẹ́ ìyàwó rẹ̀ ó gbọ́dọ̀ ní ìyàwó tí ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹjọ́ sẹ́fẹ̀ lọ́dọ̀ mọ́ sásá ní kíni. Ní òní ń tá a fẹ́ ṣe ó ní family planning. Kí mo pè é? Family planning. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lóbi family planning ní ìfètòsọ́mọ bíbí lẹ́yìn tí ó sì rí bẹ́ẹ̀. Àmọ́ ẹ jẹ́ á gbọ́ tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ nípa family planning. Ẹ̀yin náà wò. Salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba elétò gbogbo ògbà, ọba tí ń tò nǹkan táwọn èèyàn sì ń dàrú, kò sì torí ẹ̀ bínú, ó ṣe ń tò náà ní ń tò. Ṣùgbọ́n bọ́ bá tò àwọn ètò náà kalẹ̀ fún wa, ètò lè jàǹfààní fún wa jùlọ ń bẹ. Ó ní ká gbà pé bí Ọlọ́run bá tò sí náà ní ká máa ṣe é. Bá a bá ti gbẹ́rù gbọ́n rí tá a bá tó bí Ọlọ́run tó sí, òní sídẹ̀ra ń bẹ. Yuridu Allahu bikumul yusra. Ó ní Al-Qur'ani wí wala yuridu bikumul usra. Ọlọ́run lémi Ọlọ́run ò fẹ́ ìnira pẹ̀lú yín, ìdẹ̀ra là ń fẹ́ pẹ̀lú yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá tibẹ̀ wá nira fúnra yín, ẹ̀yin lẹ mọ̀ yẹn o. Ẹ jẹ́ á tún wò ó, ẹ jẹ́ á tún gbé àwọn ọ̀rọ̀ míì yẹ̀ wò. Orílẹ̀-èdè Nàìjíríà lénìí à ń pariwo lókè, à ń pariwo nísàlẹ̀. Àwọn rédíò wa ò rí nǹkan míì sọ, àwọn tẹlifíṣàn wa wọn ò rí nǹkan míì sọ. Ọ̀rọ̀ family planning náà sáni jojúmọ́. Ṣùgbọ́n kí ni ń jẹ́ family planning? Àní orientation téèyàn fi ní àwa dúdú àní. Ká ní ọmọ kùkọ́ ní ń jẹ́ family planning. Ká péye báyìí ni mo fẹ́ bí, òun kọ́ ní ń jẹ́ family planning. Wọn ò gbọ́dọ̀ bí ju iye ọmọ báyìí lọ, eléyìí ò sínú family planning. Bá a bá lọ wo ìpìlẹ̀ látọ̀dọ̀ baba ńlá wa Ànábì Ibrahim alayhi salatu wa salam. Nú ọ̀rọ̀ Ànábì Ibrahim ò tí ì níyàwó tó fi ń plan báwo lòun ó ti ṣe lògbésí ayé. Gbogbo ẹni tí ó máa ṣe family planning, ọ̀rọ̀ ọ̀pá afẹ́ dín ọmọ kùkọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀. Ntí ń jẹ́ family planning fúnra ara rẹ̀ ni pé báwo la ti ṣe tògbésí ayé wa tí ó fi rọ̀ wá lọ́rùn, tí ó rọ̀ máa wá lọ́rùn, tí ó rọ̀ ìyàwó wa lọ́rùn, táwa náà tá a gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ntí ń jẹ́ family planning nìyẹn. Bàbá wo ọ̀rọ̀ Ànábì Ibrahim alayhi salatu wa salam
ngbà níbi Ibrahim plan gbésí ayé tiẹ̀ ẹ kúkú mọ̀ pé òun náà ní bàbá ẹ̀sìn ngbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó wá ń bá Ọlọ́run ọba sọ̀rọ̀ torí pé bàbá ṣe family planning àdúà ní bẹ̀rẹ̀ àdúà la fi bẹ̀rẹ̀ gbésí ayé ara ẹni anabi Ibrahim aleyhi salatu wa salam ó plan gbésí ayé ẹ̀ nta ń pè ní family planning nìyẹn ìyẹn ni anabi Ibrahim sọ kí ló ń wí nínú ọ̀rọ̀ rẹ̀ ńgbà tó ń bẹ Ọlọ́run ọba rẹ̀ ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله بسم الله الرحمن الرحيم مرحبا 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 ما شاء الله ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين الله أكبر وجعلنا للمتقين إماما الله وجعلنا للمتقين إماما. ìwọ ọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó àti ìwọ obìnrin tó fẹ́ lọ́kọ kí la kọ́kọ́ ń tó kọ́kọ́ tọrọ tó fi plan family rẹ dáadáa. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ما شاء الله وجعلنا ما شاء الله للمتقين إماما لا إله إلا الله وجعلنا anabi Ibrahim ngbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ngbà tí ó tọrọ níwájú Ọlọ́run anabi Ibrahim ò tí ì níyàwó ngbà náà kèé tẹ́ni tó níyàwó ṣùgbọ́n ngbà owó pọ́nmọ̀ ń tàsìkò bọ̀ tó yẹ kí n lóbìnrin ó wá tọrọ níwájú Ọlọ́run. abúlánà ó ní wọ Ọlọ́run ọba mi àtiwájìnà ìwọ Ọlọ́run ọba mi rọ́bànà ìwọ tó lẹ̀mí mi lọ́dọ̀ rọ́bànà ìwọ tó lòkú mi tó láàyè mi rọ́bànà Ọlọ́run ọba mi ní gbogbo àyè rọ́bànà Allah Allah abúlánà min azwajina wa dhurriyyatina Allahu Akbar qurrata ayuni. anabi Ibrahim ní wọ Ọlọ́run ọba mi mo máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ mo sì mọ̀ pé n tó fún mi ní abúlánà min azwajina. abúlánà min azwajina. àní àwọn ọmọ àwọn aya tí mo bá fẹ́ fẹ́ kó jẹ́ aya tí ó ṣe déédéé mi kò ní ga jù mí lọ bí n bá èmi ni wọ́n ga jù lọ díẹ̀ kìí ṣẹni tí wọ́n máa tájọ máa lòde tí wọ́n máa wá sọ pé àbúrò yín kọ́ yìí kò gbọ́dọ̀ jọ àbúrò. Rabbana abúlánà min azwajina. bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ dàgbà kí wọ́n má sọ pé ẹ̀yin pẹ̀lú mọ́mí yín lẹ́jọ́ ń lòde ní káṣẹ̀ máa tọ́ ìyàwó mi mà ní. abúlánà min azwajina. Ànábì Ibrahim ní àwọn aya tí mo fẹ́ fẹ́. wa dhurriyyatina. àtàwọn àrọ́mọdọ́mọ mi àtàwọn ọmọ mi tí ó jáde lára àwọn aya náà. wa dhurriyyatina. ìyàwó mi ṣe àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi tí wọ́n bí. abúlánà min azwajina wa Masha Allah. dhurriyyatina qurrata a'yun. yóò jẹ́ àwọn ẹni tó yẹ pé wọ́n gba tèmi ojú wọn ó tutù dódódó kí wọ́n ó ní sùúrù kọ́ máa jọ ọmọ tí ó máa wò hànàhànà kọ́ máa jẹ́ ìyàwó tí ó máa bẹ́ gàùgàù kọ́ máa jẹ́ ìyàwó tójú rí ó máa pọ́n kọ́ máa jẹ́ ìyàwó tí ń bọ̀ bá rí i pé mo múra tán tí wọ́n jáde èyí tí ó fẹ́ wùyà mọ́ mi lọ́rùn má jẹ́ ń fẹ́rù ẹ̀ ọmọ tí ó bá sì jáde lára mi má ṣe lọ́ máa mú gbó má ṣe lọ́mọ tí chẹ́ǹjì ohun bọ́ bá dé gbangba tí ó máa wá dùndùn kú dùn
Allahu akbar kabira. Rabbana abulana min azwajina wa dhurriyyatina qurrata ayun. Ó ní wọ́n Ọlọ́run ọba mi aya tó bá fẹ́ fún mi àtọmọ tí wọ́n bí já wọn tí ó já wọn tí ó tutù ojú dódódó. Qurrata ayun. Ọmọlúwàbí ni ó ṣe ìyàwó mi. Qurrata ayun. Ọmọlúwàbí ni ó sọ ọmọ tí mo bá fẹ́ bí. Wajalina Allah. lil muttaqina imama. Má sì ṣe wọ́n lẹ́ni ojú ọ̀pá rẹ̀, má ṣe wọ́n lẹ́ni tí ó wà láàyè kan tí mo ní mọ̀ pé wọ́n wà ń bẹ̀. Àwọn aṣáájú ni ó ṣe wọ́n, èèkàn èèyàn ni ó ṣe wọ́n. Ntí ń jẹ́ family planning nìyẹn o, àdúrà ló fi bẹ̀rẹ̀ ìgbésí ayé. Ìyàwó tó o fẹ́ fẹ́ tọrọ ntọ́ dáa níyàwó, tọrọ ntọ́ dáa lọ́mọ, torí pé obìnrin rẹ ní bímọ rẹ. Ìyàwó tó o fẹ́ fẹ́ yìí gbọ́dọ̀ jọmọlúàbí, ó gbọ́dọ̀ jẹ́ tí yóò lójútì fún ọtọ́ ọjọ́ kan, yóò lójútì fún ìyá ọkọ, yóò lójútì fún bàbá ọkọ. Kìí sọ̀rọ̀ pé ìwọ nìkan mo fẹ́ o, kò sí ntọ́kàn mi pẹ̀lú ẹbí. Ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní làákàyè, torí rẹ̀ ó pé àwọn nǹkan mẹ́ta la gbọ́dọ̀ wò lára obìnrin ká tó lè sọ pé afẹ́fẹ́. Àkọ́kọ́ mbẹ̀ á wò tó lẹ́sìn, ẹ̀sìn ni àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì á wo irú wà, ǹjẹ́ wà rẹ̀ ṣe déédéé wà tèmi, ǹjọ́rọ̀ rẹ̀ ṣe déédéé ọ̀rọ̀ tèmi. Ṣé kìí ṣalágíúmẹ́ǹtì obìnrin ni mo fẹ́ fẹ́, ẹni tí ó máa bá mi jiyàn ní gbogbo ìgbà tọrọ tèmi ò ní tà létí ẹ̀. Ànábì Ibrahim tọrọ rẹ̀, a sì gbọ́dọ̀ wà compatible, a gbọ́dọ̀ jọ ṣe déédéé. Rabbana abulana min azwajina wa dhurriyyatina qurrata ayun. Ànábì Ibrahim tó fámìlì rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ó jẹ́ àtò ti wá. Wajalina Allah. lil muttaqina imama. Ànábì Ibrahim ní wọ́n Ọlọ́run má yẹpẹrẹ ìyàwó mi, má sì yẹpẹrẹ ọmọ mi. Aṣáájú ni ó ṣe wọ́n, àwọn ìyàwó mi ọmọ rẹ̀ ni ó jẹ́ wọ́n bí. Àwọn tí wọ́n ń kira wọn amálẹ̀ ńkọ́nà tí wọ́n ń fúnra wọn lóyún wọn ò ní bí nǹkan kan ju jàgùdà lọ. Àwọn tí ọ̀sẹ́kọ̀ọ́ kankan láàrin ara wọn, wọn ò bára wọn sọ̀rọ̀, wọn ò bára wọn ṣeré, wọn ò mọ̀ wá ara wọn. Gbogbo tí a bá bí lọ́mọ, ìyá ò ní gbádùn rẹ̀, bàbá ò ní gbádùn rẹ̀, ọ̀tá lọ́mọ wọn máa jẹ́ pẹ̀lú wọn torí wọn ò ṣe déédéé ara wọn. Allahu akbar. Wajalina lil muttaqina imama. Wajalina lil muttaqina imama. Ànábì Ibrahim ni aṣáájú ni ọba ń ṣe wọ́n o. Plan tá a plan nìyẹn. Ìyẹn ni ọjà sí pé ọkọ àtìyàwó wọ́n ṣe déédéé ara wọn, ọ̀rọ̀ wọn ó ṣe déédéé ara wọn, ìwàsí wọn ó ṣe déédéé ara wọn, ìrònú wọn gbọ́dọ̀ ṣe déédéé. Àbí wọn bìkan náà lóòótọ́, ṣùgbọ́n ọ máa wá obìnrin tó bá rí kó ṣe déédéé tiẹ̀ lọ́ọ́ máa wá kiri. Àyè máa pé mo fẹ́ nígbà tó olóhùn obìnrin ọlọ chọ́ọ̀chì, ṣé chọ́ọ̀chì ni mùsùlùmí ó ti róbìnrin? Olóhùn obìnrin ọlọ gáràjì, sọ́mọ gáràjì ṣe é fẹ́. Olóhùn obìnrin àwọn ọmọ tí wọ́n bú ìyá wọn tí wọ́n fọn bàbá ńlá bàbá wọn lé àwọn lọ́lọ́ fẹ́. Wọ́n sọ pé ọmọ wọn kò gbèrègbè ni, kò wá gbèrègbè bí ò ṣe ní gbèrègbè ńlé rẹ̀ náà nù. Wala tankihul mushrikati hatta yu'minna. La ilaha illallah, la ilaha illallah. Mu'minatun khayrun min mushrikatin. Àlàyé àwọn obìnrin tó yẹ afẹ́ nìyí o, ìwọ tó ń fẹ́ ṣe family planning, ọmọ kọ́lẹ̀ máa fètò sí, ó tègbésí ayé rẹ̀, ó tún ṣe tògbésí ayé láti ìpìlẹ̀. Ọmọ kọ́là á máa wá plan, ọmọ iye ọmọ tọ́lọ̀ ń lò ń fún ọ. Bọ́ ọba pọ́ ọmọ mẹ́rin nìyàwó rẹ fẹ́ bí ìyàwó ẹyọ kan náà lóní. Má gbàgbé o ti lọ ṣe sí náà ń ta tẹ́lòmíì tún ti lóyún fún ọ. Iye ọmọ tọ́lọ̀ ń bá ní ọ̀bọ̀ lára rẹ ní ọ̀bọ̀ lára rẹ, kò sọ́gbọ́n tó o lè dá láyé. Wala tankihul mushrikati hatta yu'minna. Irú ẹni tó yẹ ká fẹ́ nìyí o, àwọn tí ó sì yẹ ká fẹ́ nìyí. Wala tankihul mushrikati hatta yu'minna. Ọlọ́run níbẹ̀ bá fẹ́ fẹ́yàwó wọn gbọ́. Wala tankihul mushrikati.
mushrikati hatta yu'min. Ọlọ́run ní ẹ má fẹ́ kèfèrí, ẹ má fẹ́ kiri yó. Àwọn kan tí èéfì nǹkan etí tí a máa rìn lọ gbunduku má fẹ́ rú ẹ̀. Mùsùlùmí ni ọ kò sí tó fẹ́ wá débẹ̀ torí kò sí wàásí tó ṣe fún tí ó gbọ́. mushrikati hatta yu'min. Ó tó lè pọ̀ fẹ́ kiri yó kan sínú ilé rẹ̀ ọ̀dọ̀ ọ̀ràn àyàn àfi bọ́ ọba lè wẹ́ sí ìsìláàmù tó nù ó sì juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ kèésàdéhùn bìrìbìrì tẹ̀ ń ṣe láyé ìsìn gbàngbà ìbẹ́sìn kan náà lájọ́ ń sìn àjọsìn kankan náà o ẹni tí ń sin lọ́ọ̀ mẹ́ta yàtọ̀ fẹ́ni tó ń sin ẹyọ kan o ọ̀rọ̀ wa ò papọ̀. Àwọn kan sì ń bẹnu ẹ̀yin ọmọ wa léde òní tẹ́ ẹ máa pẹ́ mo fẹ́ kiri yóò ní bí n bá wẹ̀ sí Islam kí n fi sin lọ́hùn ìwọ náà irun rẹ lọ déédéé ni wọ́n tẹ̀ èkìrùn gbogbo gbà ń bọ̀ ọba díjọ́ kan lọ́mọ ń gbójú òkè ní òpó ń rí Jésù bọ́bá ti rí Jésù ilé rẹ̀ di ti Jésù nu ẹyọ kan lọ́lọ́run fẹ́ wọlé gbogbo ọmọ tó bá padà wá bí yóò kún ọ lọ chọ́ọ̀chì ni. wàlá táǹkì mushrikati wàlá táǹkì mushrikati Ọlọ́run ẹ gbọ́dọ̀ fẹ́ kèfèrí ẹ gbọ́dọ̀ fẹ́ kèfèrí lóbìnrin ó dìgbà tẹ́ ẹ bá sọ di mùsùlùmí ó dìgbà tó bá gba ìsìláàmù tó gbà tọwọ́ tẹsẹ̀ tó gbà fínúfíndọ̀ tó máa mà gbà kì í sọ̀rọ̀ pé bọ́ba jùmọ̀ fẹ́ mi ó di mùsùlùmí nù rárá la ikraha fi ddin túláàsì ò sí ń bí ẹ̀sìn jẹ́ kálukú ọlọ́lọ́nà àti ẹ̀ jẹ́ kiri yó fẹ́ kiri yó kí mùsùlùmí ó fẹ́ mùsùlùmí bọ́ba ti dọ̀rọ̀ pé ẹ fẹ́ dàrú fámìlì ó dàrú níjọ́ iwájú o fámìlì gbọ́dọ̀ dàrú níjọ́ iwájú ṣùgbọ́n gbà tí ó bá sí pé fámìlì dàrú láti pìlẹ̀ kò lè dàrú mọ́ láíláí. Allah. wala amatun mu'minatun khayrun min mushrikatin. La ilaha illallah. walau a'jabatikum. mi ò gbọ́ ń tó wí o. wala amatun mu'minatun khayrun min mushrikatin. Ọlọ́run ní tálíkà ọmọ ọ̀dọ̀ ẹrú lóbìnrin sẹ́ ẹrú ló tó ń sọmọ ọ̀dọ̀ tó sì jólùgbàgbọ́ òdodo ó lóore ju kèfèrí tó lówó tí bàbá rẹ̀ lówó tó fi gbogbo àdúgbò lówó ọmọ sínétọ̀ ni ọmọ kọmíṣánná ni ọmọ kí lọ́kàn wọ pẹ̀lú yẹn wọ́n ó gbé kọmíṣánná dálì kíámà ni má wo owó tí ń bẹ nílé wọn pọ́ mọ́ olówó lọ fẹ́ẹ́fẹ́ tálíkà ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́kà tó jẹ́ pé o sì mọ̀ pé múmi ní òdodo ni kìí fẹ̀sìn ṣeré ó lóore fún ọjọ́ kọ́ lọ rè é fọ́mọ olówó lọ. Allah. wàlá tunkihul mushrikina. Allah. hatta yu'minu. Ọlọ́run lẹ́yìn ọmọbìnrin náà ẹ ṣọ́ra yín dáadáa tún ẹbí yín ṣe family planning tẹ́ ẹ ṣe. la tunkihul mushrikina hatta yu'minu. ẹ má torí gbé kiri yóò gbé mọ́tò kalẹ̀ olówó lọ́wọ́ ẹ má pe lẹ́fẹ́ tẹ̀lé. la tunkihul mushrikina. àwọn ẹbí wọn ti ẹ̀ dá gbogbo wọn ni ẹ lówó mbẹ ṣé wọ́n sọ fún ọ pé ànáwó lálìkìyámà ni ànáwó lálìkìyámà ayé náà láti náwó ọ̀hún tán. Allah. wàlá abudun mu'minu. Ọlọ́run ní ẹrú ẹni tó ń sọ máa ṣẹ́ ẹni tó ń sọ máa ṣẹ́. khayrun min mushrikin. bó bá yẹ pé ìníwó obìnrin bá rí tó sì jẹ́ múmi ní òdodo. òní ọ̀fẹ́ kódà bó bá jẹ́ pé ọmọ olówó tọ́jọ́kùnrin tọ́jẹ́ kiri yó ọwọ́ á ní owó náà débi pé kódà ó ní gbogbo àtìyá rẹ̀ àti bàbá rẹ̀ gbogbo wọn lòun ọ̀sọ̀dọ̀ lọ́lá ọ̀ gbọ́dọ̀ fẹ́ nítorí pé kò sóore ń bẹ. Allah. ulaika yad'una ila an-nar. Ọlọ́ni ulaika yad'una ila an-nar. àwọn tí ó máa fọwọ́ tàn yín jẹ yìí. àwọn tí ó máa fọ látàn yín jẹ yìí. ẹni ó bá jẹ́ kí owó ẹbí ọmọbìnrin kó tàn ń jẹ obìnrin tó bá tún jẹ́ kí owó ọmọkùnrin kó tàn ń jẹ. ulaika yad'una ila an-nar. Ọlọ́run ní kò sí àní-àní wọ́n gbogbo owó tí wọ́n fi ń tàn jẹ wọ́n ń pè yín lọ bí ìyà náà ni ìyà náà ni òfò ayé àtàlùkìyàmà. lọ́wọ́ tá a wà yìí lọ́wọ́ yìí n ti ń jẹ́ family planning nìyẹn. wallahu yad'u
إلى الجنة والمغفرة. Ọlọ́run lémi Ọlọ́run ọba mò ń pè yín lọ èmi Ọlọ́run ọba ìpèpè tèmi Ọlọ́run ni pé mò ń pè yín lọ bí àforíjìn. والله يدعو إلى الجنة. Mò ń pè yín lọ bí àlìjẹ́nnà. Mò ń pè yín lọ bí ìwáforíjìn lọ́dọ̀ èmi Ọlọ́run ọba tí wọ́n sì ṣàmójúkú òfin yín. ويبين آياته. Ọlọ́run lémi Ọlọ́run ọba mọ̀ sàwọn àlàyé wọn ìfẹ́ yín èèyàn. لعلهم يتذكرون. Allahu akbar kabir. لعلهم يتذكرون. ويبين آياته للناس. Ọlọ́run ní mọ̀ sàwọn àlàyé wọn ìfẹ́ yín èèyàn. ويبين آياته للناس. Gbogbo àlàyé tí mo ṣe kalẹ̀ yìí ẹ̀yin èèyàn lẹ́ni o. ويبين آياته Ẹ dórí yín ó pé ẹ ṣe làákàyè. لعلهم يتذكرون. Ọlọ́run ní kẹ́ ẹ lè bá ẹ jí kẹ́ ẹ ronú jinlẹ̀ dáadáa ntí ń jẹ́ family planning nìyẹn kèé sọ̀rọ̀ afẹ́ dín ọmọ kù iye ọmọ tọ́lọ̀ ń bá ní ọ̀bọ̀ lára rẹ ní ọ̀bọ̀ lára rẹ iye ọmọ tọ́lọ̀ ń bá lóbìnrin ó bí ní ó bí family planning pé kóbìnrin ó bí máa ń wà yóò fóbìnrin lálàáfíà ni ṣùgbọ́n pé wọ́n lọ fẹ́ plan bọ́ ọba ṣe family planning ebo plan tara tiẹ̀ ni ló fi fẹ́ bímọ tọ́pọ̀ ṣé o ti plan àwọn ọmọ mọ́. ويبين آياته للناس. Ọlọ́run ní àlàyé tó kún rẹ́rẹ́ ni mo ṣe fún yín yìí. ويبين آياته للناس. Àlàyé tó kún rẹ́rẹ́ ni mo ṣe fún ẹ̀yin èèyàn. ويبين آياته للناس. Àwọn àpẹẹrẹ àwọn ọ̀nà tẹ́ ẹ lè gbà. Allah Ọlọ́run wa ní Muhammad kí wọ́n lè bá a rori wọn kí wọ́n jórí wọn ó pé fa. Ìyàwó tó o fẹ́ fẹ́ kẹ́ ẹ ṣe déédéé lọ́rọ̀ níwà níṣesí ní sọ̀rọ̀ sí. Má jẹ́nu ìyàwó rẹ̀ ó gbó jejeje ju tiẹ̀ lọ yọ kàn ọ́ lábùkù. Bọ́bá bára àdúgbò jà àwọn ará àdúgbò ọ̀ dá lábùkù lọ́dọ̀ wọn pé ìyàwó yín ní sà ń dàdúgbò yìí rú. Má jẹ́ ọjọ́ obìnrin tí ìwọ ní bọ́ ọba ti wọlé láti ibi iṣẹ́ ọ̀ lọ́ọ̀bì kankan mọ́. Ìyàwó rẹ̀ ọgbọ́dọ̀ máa kiri àdúgbò kiri. من أزواجنا وذرياتنا قرة أعين. Àdúrà tí Ànábì Ibrahim ṣe pé ìwọ Ọlọ́run ọba ọmọ mi àtàwọn ìyàwó yóò jẹ́ tí ó tù ú dúdúdúdú. Allah. Allah. وجعلنا Ànábì Ibrahim ní wọ́n Ọlọ́run má jẹ́ káwọn ọmọ mi ó ṣẹrú ayé o má jẹ́ wọn ṣẹrú ayé má jẹ́ wọn ṣàkó bàtà ṣé wọ́n lọ́mọ tí wọ́n máa tò ẹsẹ̀ títì fún tí wọ́n máa kan sára sí. Family planning nu. ويبين آياته للناس. Ọlọ́run ni mo ṣe àwọn àlàyé wọ̀nyí fún yín. ويبين آياته. Àwọn àmì wọ̀nyí ni mo fi hàn yín. Ẹ̀yin èèyàn ni mo ń ṣàlàyé ọ̀rọ̀ wọ̀nyí fún o. لعلهم. Ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó àtobìnrin tó fẹ́ lọ́kọ. Èyí tẹ̀ ń pè ní family planning kọ́ o. Tànẹ́bí Ibrahim ni family planning. Ànábì Ibrahim ló plan ìgbésí ayé ọbẹ̀ Ọlọ́run nípìnlẹ̀ ọ̀rọ̀ ọbẹ̀ Ọlọ́run nípìnlẹ̀ ọ̀rọ̀. Abúlẹ̀nà. Oníwọ̀ Ọlọ́run ọba mi àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi. Wàzùrìyàtìnà qurrata ayunin. Àtàwọn àrọ́mọdọ́mọ mi ṣe wọ́n lẹ́ni tí ojú wọn ó tutù tó tí wọ́n gbà fún wọn Ọlọ́run. Qurrata ayunin. Tí ò ní jẹ́ tí ó máa wò hànà. Ẹbí máa ń bẹ́ gàùgà. Ìyàwó tó o fẹ́ lójú ọmọ bẹ́ gàùgà. Ọkọ tó o ní lójú ọmọ bẹ́ gàùgà. Ìwọ ọmọbìnrin o fẹ́ fẹ́ ọmọkùnrin ojú rẹ̀ ń pọ́n jojúmọ́. O tún béèrè lọ rẹ̀ pé ọ̀dà ẹ máa mú gbó ni. Ọwọ́ padà wá bímọ. Ọmọ náà wá ń bẹ́ gàùgà bíi bàbá rẹ̀. Ọ̀sẹ̀ àwọn wá ń sọ pé èyí àti ẹ̀ tí á jẹ́ bóòlù ṣe jẹ́ bàbá rẹ̀ ń kọ́. Rabbana. Èbówó tí ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ ló fi fẹ́. Abúlẹ̀nà min azwajina. Ẹ ṣe déédéé ara yín. Allahu akbar. Qurrata ayunin.
Adébí Ibrahim lóbìnrin tí ó ṣe déédéé mi ọmọ tí ó ṣe déédéé mi tí wọ́n ó pè má mi tínú ayé ó sì máa dùn ní o fún mi. wàjálínà lilmuttaqina imama. ìmáàmà. má sàwọn ọmọ mi lẹ́ni ojú ọ̀pá rẹ̀. wàjálínà lilmuttaqina ìmáàmà. Rabbana wàjálínà muslimaini laka. Allahu akbar. wa min dhurriyyatina ummatan muslimatan òsì ọlọ́run ọba àlàyé òsì ọlọ́run ọba àlàyé. wàrínà manasikana Anabi Ibrahim má ṣàdúrà o. Anabi Ibrahim má ṣàdúrà o. innaka Allahu akbar anta tawwabur rahim. Bàbá njó ló ń kírun lọ́wọ́ tó ṣàdúrà fún ìyàwó rẹ̀. Ẹni ó bá ṣàdúrà fún ìyàwó ni ó ṣàdúrà fọ́mọ. Ó ṣàdúrà fún ìyàwó rẹ̀ njó tí ń kírun bó bá ń fa tọ̀tọ̀ bá ọ̀ràn tí rẹ̀ nú àdúrà rẹ̀ ọ̀ràn tí àwọn ọmọ rẹ̀ nú àdúrà rẹ̀ ọkàn sáà ń bí wọn jọ ni ọkàn ń bí wọn jọ èyí tó gbọ́ tiẹ̀ èyí tí ò gbọ́ tiẹ̀ ọ sọ pé oníkálukú náà ló ti mọ bí ó ṣe lè gbèsè ayé ẹ̀ oníkálukú ló ti mọ bí ó ṣe ìwọ lọ bà ayé wọn jẹ́ òmù àwọn sáyé ó sì wá bà tiwọn jẹ́ ni Ọlọ́run ó sì jẹ́ ọ̀yà rẹ̀ láyé yọ jẹ́ ọ̀yà rẹ̀ lálẹ́ kìyàmá. Rabbana Adébí Ibrahim ó tún ṣàdúrà míì. Rabbana Allah. Rabbana oníwọ̀ Ọlọ́run ọba mi ìwọ tó lè dá mi. Rabbana ìwọ tó mọ mi tó mọ mi. Rabbana Allahu akbar. Rabbana Ya sal jalal wal ikram. waj'alna muslimaini laka. La ilaha illa Allah. wa min dhurriyyatina ummatan muslimatan laka. Anabi Ibrahim ní wọ́n Ọlọ́run ntọ́ bá ń wù mí tí mò ń bá ń ṣe pẹ̀lú ìjuwọ́jìṣẹ́ fún Ọlọ́run náà ní ojú ọwọ́ àwọn ọmọ mi. ja'alna muslimaini laka. Òwò ń kírun ọjẹ ya àdínì ọjẹ bàbá àdínì ọjẹ ya àsúnà ọmọ rẹ wá lọ fẹ́ kiri yó ngbọ ọba wa kú wọn bí a bá wá ń ṣàdúrà báwọn àfáà bá ń ṣàdúrà pé Ọlọ́run jẹ́ ìjà ayé wọ́dà kọ́rùn wọ́dà Ọlọ́run má bẹ̀yìn rẹ̀ jẹ́ ojú rẹ ti bàjẹ́ o tó kú láyé. Rabbana ọmọ rẹ ò ní jókòó táwọn alálàáfáà ń jọ wọn bá ń ṣàdúrà fún ọ. waj'alna muslimaini laka. Anabi Ibrahim ní ntọ́ bá wù mí ní ojú ọwọ́ àwọn ọmọ mi. ja'alna muslimaini laka. Èmi ṣe jura lẹ̀ fún wọn Ọlọ́run jáwọn ọmọ mi ní ojú ara lẹ̀. wa min dhurriyyatina. Anabi Ibrahim tún wá ó tún extend ẹ̀ ó tún gbé síwájú pé àwọn àrọ́mọdọ́mọ mi náà jáwọn náà wúlò. wa min dhurriyyatina Allah. ummatan muslimatan laka. Àkójọ gbogbo ntí jẹ́ fámìlì mi ìwọ Ọlọ́run ọba tiẹ̀ ni ojú wọn máa ṣe. wa min dhurriyyatina. àwọn àrọ́mọdọ́mọ mi ìsìláàmù tí mo wà ń bẹ̀ yìí náà ni ó jẹ́ wọn ó ṣe ọ̀nà tí mo ń gbà yìí ni ó jẹ́ wọn ó gbà ìrìn tí mo ń rìn ni ó jẹ́ wọn ó rìn. wàrínà manasikana. wàrínà manasikana wà á máa ọ̀nà tá a wá wà yìí náà ni ó tún máa tàn mọ́lẹ̀ sí fún wa. túbọ̀ máa tọ́ wa sọ́nà. túbọ̀ máa tọ́ wa sọ́nà Ọlọ́run. wàrínà manasikana wà túbọ̀ alayna. nítorí pé a ti wá ìtúbọ̀ wá sọ́dọ̀ ọwọ́ Ọlọ́run. wàrínà manasikana wà túbọ̀ alayna. lẹ́yìn tó ti fọ̀nà hàn wá ń túbá lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run Allah. wàrínà manasikana. máa túbọ̀ tọ́ wa sọ́nà kó o sì a sì ń túbá sọ́dọ̀ rẹ̀ àfẹ́sẹ̀ ọmọ. innaka anta tawwabur rahim. ìwọ Ọlọ́run ọba lọ́ba tó gbà túbá tó tún kẹ́ ẹni tó bá gbà túbẹ̀. tawwabur rahim. wa man yarghabu an La ilaha illallah. millati Ibrahima. èyí wọn wá tún ga Allahu akbar. illa man safiya nafsahu. La ilaha illallah. laqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina salihin. bọ̀dá gbọ́ntọ́lọ̀ ń sọ yìí o ìyá gbọ́ntọ́lọ̀ yìí sọ yìí ìyá ti ń gbéjú gbére kí orí títì
àwọn amaru àwọn ẹni tá a lè fẹ́ àwọn amaru ẹ tá a lọ fẹ́ fẹ́ tá a lọ fẹ́ fẹ́ tá a yá rẹ fẹ́ tá a níyà rẹ fẹ́ ebi yá rẹ ò rí na tẹ lọ́kọ ìwọ náà ò sì fẹ́ rí na tó fi lọ́kọ. bẹ́ẹ̀ sì ni wọ́n ọmọkùnrin náà ọmọrú èèmọ̀ tí ìyá rẹ tọ́ hàn bàbá rẹ irú obìnrin bẹ́ẹ̀ tí ó hàn wọ́n náà lè mọ̀ náà lọ́lọ́run ó tún padà taari sí o. anabi Ibrahim aleyhi salatu wa salam. وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. ọlọ́run wá ránṣẹ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ọlọ́run wa ṣáájú ẹ̀dá Muhammad. ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ti lè yẹsẹ̀ bẹ̀sẹ̀ tó bá gbórí kúrò níbi ọ̀rọ̀ anabi Ibrahim. tí ò tó fámìlì tiẹ̀ náà bí Ibrahim ṣe tó tiẹ̀. tí ò ṣàdúrà obìnrin rẹ̀ kó ṣàdúrà ọmọ rẹ̀. وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. àìfẹ́ bóbìnrin ẹni ṣàṣepọ̀ kọ́ ọ máa taari ẹ̀ lógiri ẹ máa taari ẹ̀ lógiri kẹ́ ẹ kọ́kọ́ jà lọ títí títẹ̀ ẹ bá bímọ tọ́ọ̀gì ni ó yà ọmọ òun ò ní gbọ́ràn gbogbo ntẹ́ ẹ bá ń sọ fún kò ní gbọ́ kankan bẹ̀ yóò sì tún máa jalè. obìnrin tí ń kọ́ bàpọ̀ ọkọ ẹ̀ tí ń mú nǹkan tọkọ ọmọ rẹ̀ ó jalè ní kí ẹgbẹ̀rún Kùránì kò sì kọ̀ rán án torí tó o ti fi lélẹ̀ ni. ومن يرغب عن ملة إبراهيم الله إلا من سفي نفسه جل ما لا يموت إلا من سفي نفسه. Al-Qur'ani ní ẹnikẹ́ni tó bá lọ rè gbèsè kúrò lójú ẹsẹ̀ anabi Ibrahim tí ò plan ìgbésí ayé rẹ̀ tí ò ní family planning níbi anabi Ibrahim ṣe gbé nǹkan tiẹ̀ kalẹ̀. إلا من سفي نفسه. ọlọ́run lẹ́nìkan ò ní dánwò illa man safiya nafsahu àfẹ́ni ọba gọ̀ fún rẹ̀ àfẹ́ni ọba gọ̀ tó fẹnu họra. إلا من سفي نفسه. ọmọ tá a wá ń bí ṣe ni family planning sọmọ tá a ń bí ni family planning àyè tó yẹ ká plan láti ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó bímọ. àfi ká tẹ̀lé ìlànà ti anabi Ibrahim. إلا من سفي نفسه. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ọ̀gbọ́ràn láti ìpìlẹ̀ ńgbọ́ ọba bímọ tó lọ iléèwé tọmọ náà lọ Amẹ́ríkà tó lọ gbogbo ẹ̀ ńgbọ́ ọba la ilaha illallah Muhammad rasulullah ńgbọ́ ọba lọ Amẹ́ríkà tọmọ ọmọbìnrin ó lọ Amẹ́ríkà bọ́ba ti lọ ìyá ẹ̀ ó sì lọ rèé ba lọ́hùn ìwọ bàbá ó kú kọ́ ọmọ adákàjẹ́ òní mo fi máa ń sọ nínú ọ̀rọ̀ mi ní ojoojúmọ́ gbogbo ẹnikẹ́ni tó níyàwó kan oúnjẹ àjẹkù ní ọ̀jẹ̀ gbẹ̀yìn ayé ẹ̀ ọgbọ́n òun lọ fẹ́ dá sí yóò sá lọ rè bọ́mọ rẹ bá bímọ nílé ọkọ yóò lọ rè wò bọ́mọ rẹ sì bímọ nílùú òkèèrè ìyá ní ọ̀lọ́ bàbá kọ́ ní ọ̀lọ́ ńgbọ́ ọba sì ti dọ̀hún tó takú ọ̀hún ìwọ máa dákàjẹ́ ومن يرغب عن ملة إبراهيم. ọlọ́run lẹ́ni ọba ti lè gbé ẹsẹ̀ kúrò lójú ẹsẹ̀ anabi Ibrahim. إلا من سفي نفسه. ọlọ́run lẹ́ni kan ò sì ní gbẹ́sẹ̀ kúrò lójú ẹsẹ̀ anabi Ibrahim àfẹ́ni ọba gọ̀ fún rẹ̀. àfẹ́ni ọba gọ̀. إلا من سفي نفسه. àyàfẹ́ ni ọba gọ̀ Allah. لقد اصطفيناه في الدنيا. La ilaha illallah. وإنه في الآخرة لمن الصالحين. ọlọ́run ní anabi Ibrahim kẹ́sẹ̀ ni a lè gbẹ́sẹ̀ kúrò lójú ẹsẹ̀ rẹ̀ nítorí pé mi ọlọ́run mọ sálẹ̀ sàláyé. اصطفيناه في الدنيا. ẹni ẹ̀sà ni mo ṣe anabi Ibrahim láyé. اصطفيناه في الدنيا. ó ní mo ṣe láṣáájú ẹ̀sìn ó ní mo ṣe ní àpẹẹrẹ ìgbàgbọ́. لقد اصطفيناه في الدنيا. Allahu akbar. وإنه في الآخرة لمن الصالحين. family planning yìí kì í ṣe fún mùsùlùmí nìkan ó ń bẹ fẹ́yìn kiri yóò ní àbẹ́ bá fẹ́ tẹ̀lé gbogbo ẹni ó bá ti tẹ̀lé ọkùnrin ló tẹ̀lé ni obìnrin ló tẹ̀lé ìgbésí ayé rẹ̀ ó sì rọrùn
torí pé ànábì Ibrahim ní bàbá àgbàgbọ́ òun la pẹ́rẹ́ ìgbàgbọ́ òun la ṣáájú ẹ̀sìn. abulana min azwajina. àdúrà tó fi bẹ̀rẹ̀ ń tiẹ̀ nìyẹn. wa dhurriyyatina. kó o tó fẹ́yàwó ni o ti bẹ lọ́hùn ìyàwó rẹ̀. àyè sì farúgbó lóbìnrin àyè farúgbó lóbìnrin ẹ̀yin pẹ̀lú mọ́mí yín lẹ́jọ́ ń lò dé ní kọ́ọ̀sì àmọ́ sọ ìyá yìí mọ̀nà ìyàwó ìyá alé wọn àbí ìyá àti ilé tiẹ̀ ọ farúgbó lóbìnrin òun náà yọ máa la ọkọ̀ mọ́ olórí yẹ kíni kí ló dé Lamidi kí ló dé àbà ìyàwó ìyàwó rẹ nu. abulana min azwajina. ní ẹ bá wá bilé rẹ̀ àní ẹ mọ iye ọdún tí àní Muhammad jẹ́ ní sallallahu alayhi wa sallam kó tó lọ fẹ́ Khadija ṣé ìwọ wá jẹ́ bí ànábì ṣé wọ́n jẹ́ bí ànábì àbí ìyàwó rẹ̀ jẹ́ Khadija. obìnrin tójú rẹ̀ ó tutù tẹ́jọ ṣe déédéé ara yín wo bó ṣe pupa ma má fẹ́ tí ó pupa gbòó pọ̀ bó bá ti pupa gbòó tí wọ́n sì dúdú kirikiri ọmọkùnrin wọn gbà lọ́wọ́ rẹ̀. Kuratan ayuni. Kuratan ayuni ojú rẹ̀ gbọ́dọ̀ tutù. Kuratan ayuni. má fẹ́ yàwó fáyé bá lò pọ̀. Kuratan ayuni. àwọn Yorùbá wọn ní olójú kan àjẹmọ́nú ọkọ ni wọ́n ní àjẹmọ́nú ẹ kò ní wu ẹlòmíì èyí tó bá ṣe déédéé rẹ ni ọ̀fẹ́ tó ṣe déédéé rẹ ẹ kò gbọ́dọ̀ gá pọ̀ wọn ò gbọ́dọ̀ wá rí wọn ò gbọ́dọ̀ rọ́kọ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó kí ìyàwó wa kọ́ wá ṣe déédéé bí orúnkún ọkọ kí ló dé ìwọ náà lọ fẹ́ èyí tó bá fẹ́ ga tó ọ díẹ̀. Allah. Rabbana bulana min azwajina. Allah. Wa dhurriyyatina qurratan a'yuni. gbogbo ọkùnrin tó bá sì kúrú wọn èé jókòó jẹ́ ó lè pé ètò ga lóbìnrin ló ń fẹ́ yóò kàn máa fọ́ lé ọ lórí ebẹ́nu bẹ́ẹ̀ bá jọ ń lòdì kó fọ́ lé ọ lórí ni bọ́bá kó wọn fọ kọ́ ọlọ́run yóò wá kọ́kọ́ tẹ ẹ̀gbẹ́ lọ́lẹ̀ kó tó fọwọ́ kọ́ ọlọ́run kò ní ò ṣe déédéé kò ṣe déédéé. Rabbana habulana min azwajina wa dhurriyyatina qurrata a'yun. bọ́ ọ bá ga jù ìyàwó rẹ lọ kọ́ ma níwọ̀n àbá díẹ̀ kí jẹ́ kó o máa wò ó lẹ̀ẹ́lẹ̀ kéèjì wá jẹ́ pé kí ìyàwó ga jù ọ lọ kí wọ́n wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n gbà àǹtí àbúrò yín lẹ́jọ́ ń lò dé àfa wa nù. àfa èwo tó ń kọ́ ń kéwù àbẹ́wò Allahu Akbar. Rabbana. Ànábì Ibrahim tọrọ àdúrà náà sì gbà. min azwajina wa dhurriyyatina qurrata a'yun. qurrata a'yuni. waj'alna lilmuttaqina imama. Ànábì Ibrahim láwọn àwọn ọmọ mi má jẹ́ wọn ṣẹrú ayé aṣáájú ni ó pè wọ́n aṣáájú ni ó ṣe wọ́n Isaac ni ó Ismail ni ó èwo ní ṣẹrú ayé nù wọn ẹni ẹ̀sà náà làwọn náà níwájú Ọlọ́run jalla Mariam. máa wá ṣiṣẹ́ tọ́ family planning tó ní. Muslimani laka. Ànábì Ibrahim ní tí mo ń ṣe ni ojú ọwọ́ àwọn ọmọ mi. Wa min dhurriyyatina. àwọn àrọ́mọdọ́mọ mi ìlànà tí mo wà ní ojú wọn máa wà. Allah. Wa arina manasikana. tún máa wá ṣàlékún mọ̀nà wa tún máa fọ̀nà mọ̀ wá. tún máa fọ̀nà mọ̀ wá sí inú àfọ̀nà mọ̀ wá sí má jẹ́ àṣẹ́rí kúrò lójú ọ̀nà rẹ o. wa arina manasikana. yọ̀rọ̀ rí ó yé wa. fọ̀rọ̀ rẹ yé wa fìlànà rẹ yé wa. wa arina manasikana. watubu alayna. àmà tí wá foríjìn wá dọ̀rẹ́ Ọlọ́run. watubu alayna. àti wá foríjìn wá sọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run àti túbá ń bí ẹ̀ṣẹ̀. watubu alayna. watubu alayna foríjìn wá o. innaka anta tawwabur foríjìn wá innaka anta tawwabur rahim. ìwọ ló gba túbá gbogbo èèyàn.
This is what they are calling family planning. Ó sí ọmọ bíbí ọmọ kene kan pé bó bá pé mẹ́rin ló fẹ́ bí àbí méjì ló fẹ́ bí. Bọ́lọ̀ ń bá pa méjèèjì náà ngbo ti darúgbó ńkọ́. Ó bí manu. Ó lọ́mọ láyé tó fi kú nù. Nta mọ̀ ní pé bọ́ ìbímọ obìnrin bí ọmọ bíbí obìnrin ó bá pọ̀ òun náà fà láàfin ara lo ayé. Ṣùgbọ́n èké yìí òun kì í ṣe family planning. Family planning ni pé kó ṣàdúà ní bẹ̀rẹ̀. Ọkùnrin ó ṣàdúà kó tó fẹ́yàwó, kíyàwó ó ṣàdúà kó tó lọ́kọ. Má wá obìnrin lọ síbi tẹ obìnrin tó orí ń gáràjì èso obìnrin. Obìnrin tó orí ń church ò ní bọ́ kírun. Ó ń tàn ọ́ ní bọ́ bá sì wọlé tó bẹ́ bímọ fún ọ ọmọ mẹ́rin tó bí mẹ́rẹ̀ẹ̀rin ní kó lọ church. Òun fúnra ara rẹ̀ ò sì ní kírun mọ́. Ó wà ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ yóò sì jí ó dàsìkò tó ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ànábì Ibrahim ti parí ọ̀rọ̀ ó ti ṣàdúà àdúà tí Ànábì Ibrahim ṣe òun náà ní ẹjẹ́ àdúró lé lórí. Rabbana abulana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni. Ọlọ́run má jẹ́ àròfò Ọlọ́run má jẹ́ àṣòfò Rabbul alamin ọba tó ní wa má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Àmín. Má jẹ́ agun lẹ́sẹ̀ Olúwa má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Ọlọ́run má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Ẹni tí ò rí ìyàwó fẹ́ ni ó fẹ́ tí ò ṣe déédéé pẹ̀lú ẹ̀ ó ṣòfò. Àfọlá kábà bolúwa mi. Kó má bàa ṣòfò kó má ṣòfò lọ́jọ́ alẹ́. Àdúrà ni ó ṣe kó tó fẹ́ ìyàwó àdúrà ni ó ṣe kó tó lọ́kọ. Mama jẹ́ àròfò má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté. Mama jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Mama jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agun lẹ́sẹ̀ èbúté òfò.
ọba tó ní wa májàgún lẹ́sẹ̀ èbúté òfo. àmín májàgún lẹ́sẹ̀ èbúté. Olúwa májàgún lẹ́sẹ̀ èbúté òfo. ẹni tí ò rí ìyàwó fẹ́ ni ó fẹ́ ní tí ò ṣe déédéé pẹ̀lú ẹ̀ ó ṣòfò ó ṣòfò. Abọ́lá ká bàbólúwa mi. kọ́ ọ má bàa ṣòfò kọ́ ọ má ṣòfò lọ́jọ́ alẹ́. àdúrà ni ó ṣe kó o tó fẹ́ ìyàwó àdúrà ni ó ṣe o tó lọ́kọ. Mama jẹ́ òfò má jẹ́ agún lẹ́sẹ̀ èbúté òfò. má jẹ́ agún lẹ́sẹ̀ èbúté. Mama jẹ́ agún lẹ́sẹ̀ èbúté òfò. Mama jẹ́ agún lẹ́sẹ̀ èbúté òfò. Má jẹ́ agún lẹ́sẹ̀.